Máàkù orí 10 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 42. Ó sì dìde kúrò níbẹ̀, ó sì wá sí ẹkùn Jùdíà níhà òkè odò Jọ́dánì. Àwọn ènìyàn sì tún tọ̀ ọ́ wá bí iṣẹ́ rẹ̀ ti rí, ó sì tún kọ́ wọn. Àwọn Farisí sì tọ̀ ọ́ wá, wọ́n ń dán an wò, wọ́n sì bi í léèrè wípé ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀. Ó sì dáhùn, ó sì wí fún wọn pé, àṣẹ kí ni Mósè pa fún yín? Wọ́n sì wí pé Mósè yọ̀ǹda fún wa láti kọ ìwé ìkọsílẹ̀ fún un kí a sì fi sílẹ̀. Jésù sì dá wọn lóhùn, ó sì wí fún wọn pé nítorí líle àyà yín ni ó ṣe kọ irú òfin yìí fún yín. Ṣùgbọ́n láti ìgbà tí ayé ti ṣẹ̀, Ọlọ́run dá wọn ti akọ ti abo. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò sì fara mọ́ aya rẹ̀. Àwọn méjèèjì á sì di ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan, kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tún bi léèrè ọ̀ràn kan náà nínú ilé. Ó sì wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá fi aya rẹ̀ sílẹ̀, tí ó bá sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà sí i. Bí obìnrin kan bá sì fi ọkọ rẹ̀ sílẹ̀, tí a bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn, ó ṣe panṣágà. Wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ ọ́ wá, kí ó lè fi ọwọ́ tọ́ wọn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá àwọn tí ó gbé wọn wá wí. Ṣùgbọ́n nígbà tí Jésù rí i, inú bí i, ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré kí ó wá sọ́dọ̀ mi, ẹ má sì ṣe dá wọn lẹ́kun, nítorí tí irú wọn ni ìjọba Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré kì yóò lè wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. Ó sì gbé wọn sí apá rẹ̀, ó gbé ọwọ́ rẹ̀ lé wọn, ó sì súre fún wọn. Bí ó sì ti ń jáde bọ́ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ ọ́ wá, ó sì kúnlẹ̀ fún un. Ó bi í léèrè wípé olùkọ́ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún ìyè àìnípẹ̀kun? Jésù sì wí fún un pé èéṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni Ọlọ́run. Ìwọ sá mọ òfin, má ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rìí èké, má ṣe rẹ́ni jẹ, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. Ó sì dáhùn, ó sì wí fún un pé olùkọ́ni, gbogbo nǹkan wọ̀nyí li èmi ti ń kíyèsí láti ìgbà èwe mi wá. Nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan li ó kù ọ́ kù. Lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sí i. Gbé àgbélébùú kí o sì máa tẹ̀lé mi. Inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lé ọrọ̀ púpọ̀. Jésù sì wò yíká, ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jésù sì tún dáhùn wí fún wọn pé ẹ̀yin ọmọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ó rọrùn fún ìbákasíẹ̀ láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ẹnu sì yà wọ́n rékọjá, wọ́n sì ń bá ara wọn sọ wípé ǹjẹ́ ta ló hà lè là? Jésù sì wò wọ́n, ó wípé ènìyàn lé èyí kò lè ṣeé ṣe fún, ṣùgbọ́n kì í ṣe fún Ọlọ́run, nítorí ohun gbogbo ni ṣíṣe fún Olúwa. Nígbà náà ni Pétérù bẹ̀rẹ̀ sí í wí fún un pé wò ó, àwa ti fi gbogbo nǹkan sílẹ̀, àwa sì ti tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì dáhùn, ó wí pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí ẹni tí ó fi ilé sílẹ̀, tàbí arákùnrin tàbí arábìnrin, tàbí bàbá tàbí ìyá, tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere. Ṣùgbọ́n nísinsìnyí ilé ayé yìí òun ó sì gba 100 ilé àti arákùnrin àti arábìnrin àti aya àti ọmọ àti ilẹ̀ pẹ̀lú inúnibíni àti ilé ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn, àwọn tí ó kẹ́yìn ni yóò ṣíwájú. Wọ́n sì wà lé ọ̀nà wọn gòkè lọ sí Jerúsálẹ́mù. Jésù sì ń lọ níwájú wọn, ẹnu sì yà wọ́n bí wọ́n sì ti ń tọ̀ lẹ́yìn. Ẹ̀rù bà wọ́n, ó sì tún mú àwọn 12, ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo ohun tí ó ṣe sí wọn fún wọn. Wípé sáà wò, àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù, a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́, wọn ó sì dá a lẹ́bi ikú, wọn ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́, wọn ó sì fi ṣe ẹlẹ́yà, wọn ó sì nà án, wọn ó sì tutọ́ sí i lára, wọn ó sì pa á, ní ìjọ́ kẹta yóò sì jíǹde. Jákọ́bù àti Jòhánù, àwọn ọmọ Sébédè, sì wá sọ́dọ̀ rẹ̀ wípé olùkọ́ni, àwa ń fẹ́ kí ìwọ kí ó ṣe ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ fún wa. Ó sì bi wọ́n léèrè pé kí lè ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín?
wọ́n sì wí fún un pé fi fún wa kí àwa kí ó lè jókòó ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan lé ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. Ṣùgbọ́n Jésù wí fún wọn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin béèrè. Ẹ̀yin lè mú àgbo tí èmi mu tàbí kí a fi bamtísìmù tí a fi bamtísìmù yín. Wọ́n sì wí fún un pé àwa lè ṣe é. Jésù sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ò mú àgbo tí èmi mu àti bamtísìmù tí a ó fi bamtísìmù mi ni a ó fi bamtísìmù yín. Ṣùgbọ́n láti jókòó lé ọwọ́ ọ̀tún mi àti lé ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀. Nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí bínú sí Jákọ́bù àti Jòhánù. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ pé àwọn tí à ń kà sí olórí àwọn kèfèrí a máa lo ipa lórí wọn àti àwọn ẹni ńlá wọn a máa fi ọlá tẹrí wọn ba. Ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ tóbi láàrin yín, òun ni yóò ṣe ìránṣẹ́ yín. Àti ẹnikẹ́ni nínú yín tí ó bá fẹ́ ṣe olórí, òun ni yóò ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo yín. Nítorí ọmọ ènìyàn tìkára rẹ̀ kò ti wá kí a bá máa ṣe ìránṣẹ́ fún un, bí kò ṣe láti máa ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bátíméù afọ́jú ọmọ Tíméù jókòó lẹ́bàá ọ̀nà, ó ṣagbe. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rara wípé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun kígbe sí i jù bẹ́ẹ̀ lọ pé ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n wí fún un pé tújúká, dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé Rábónì, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Lójú kan náà ó sì ríran, ó sì tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà.